Adéyíbígun òun ló kọ́kọ́ gẹ̀gùn lórí ilẹ̀ ayé. A máa kẹ́ ẹ̀bìtì rẹ̀ lókè. Gèdésà jagunjagun ìlú Ìmọ̀lá. Ìwọ ló kọ́ wọn lóògùn. Ìwọ ló kọ́ wọn láṣẹ̀tá. Ìwọ ló kọ́ wọn lódùúfá. Ọmọ rẹ ni wọ́n kọ́kọ́ fi pa. Wọ́n ń rìn bọ̀ lọ́nà wọ́n pàdé ọ̀ràngún méjì. Bó bá wá sí bẹ́ẹ̀ lórí, ẹ sáré tètè, ẹ lọ lè jáwé elépè wá. Sáwéré pèpè, èpè ní pelépè. Sáwéré pèpè àṣẹ ní paláṣẹ. Sáwéré pèpè èpè ní pelépè. Ẹni bá ń ro láburú ro èmi Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo etí tó ń gbọ́ mi gbáròyé lálẹ́ òní. Ẹni bá ń robí rò wá, ẹni bá ń pèrí tiwa níbi. Gbogbo aburú tí wọ́n bá rò sí wa, àwọn ni wọ́n mọ̀ forí ara wọn gbé. Báàdìgì ṣẹ́gi bá ṣẹ́gi tán orí ara rẹ̀ ní fi rù ú. Gbogbo aburú tẹ́nikẹ́ni lè máa rò sí wa lórí èèpẹ̀ ayé. Lágbára lọ́wọ́ Olódùmarè, àwọn ni ó máa forí ara wọn gbé. Ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi náà. Ẹni dèrú òun lè rú tọ̀ dandan. Ẹni bá robi rò wá, yóò máa forí ara rẹ̀ gbé ní. Bẹ́ẹ̀ ni ó rí. Lágbára lọ́wọ́ Olódùmarè. Mo kí yín ẹ káalẹ́. Ọkùnrin lẹ́yìn mo kí yín, obìnrin mo kí yín. Mo kẹ́yìn oyún inú, mo kẹ́yìn àṣẹ́ẹ̀dí. Gbogbo ajúnilọ pátápátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, èmi Abíọ́dún Ọmọláwuyì mo gàtí ètò lálẹ́ òní mo kí yín o. Mo rí bá gbogbo ajúnilọ pátápátá. Olúwo Adémọ́lá Ọládìran, olúwo ní Ìrẹ́gbẹ́ ọjà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mo mọ̀ kí yín bàbá mo sì bá yín lálẹ́ òní. Ìbá bàbá mi Àrìndé Ọ̀wọ́, bàbá mi Àrìndé Ọ̀wọ́, ibi tó o bá wà ilẹ̀ rẹ. Olódùmarè ó dẹlẹ̀ fún bàbá mi. Ìbá gbogbo orí tó kún tí ò ní ná, ìbá ọjà tó kún tí ò lérò, ìbò oko tó pọ̀ tí ò ní rúgbìn. Mo júbẹ̀ yín tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Ọmọ yín mo jẹ́ ẹ máa kó mi mọ́ra. Bóbìnrin bá ro kàwọn afà má bẹ́, ẹ máa kó èmi Abíọ́dún Ọmọláwuyì mọ́ra tèmi ni ẹ máa ṣe. Eégún láti gbẹ̀yìn ìgbàlẹ̀ Olódùmarè ọba mo sì bàrẹ̀ lálẹ́ òní. Èmi Abíọ́dún Ọmọláwuyì wọn ò gbúdọ̀ sí wí, wọn ò gbúdọ̀ sí sọ. Ẹ̀rín onírú láàrin kolóko, ẹ̀rín lògòdò wúré kò yàgbẹ̀. Gbogbo ayé ló mọ̀ wípé ìwà ta ò sún wọn. Bí wọn bá jí wọn a máa wá ta kiri. Bí wèmí Abíọ́dún Ọmọláwuyì ò túlẹ̀ sí hàn. Ọmọ aráyé tèmi ni ẹ máa ṣe. Ẹ máa fire gbogbo wá èmi Abíọ́dún Ọmọláwuyì kiri. Mo kí yín ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ẹ máa tọrọ àforíjì wípé n ò lè wá sórí ètò níjẹta. Ẹ má bínú nítorí Ọlọ́run Olódùmarè. Mo rìnrìn àjò kan ní mo sì rò pé n ó tètè dé. Ṣùgbọ́n ilẹ̀ ti ṣú, ọjọ́ ti lọ kí n tó padà wọlé. Ìdínú tí wọn ò fi lè wá sórí ètò níjẹta. Ẹ má bínú, ẹ foríjì Abíọ́dún Ọmọláwuyì. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fún talẹ́ òní o. Lágbára lọ́wọ́ Olódùmarè á máa ríre bára wa ṣe ni. Àní tẹ́ lọ́wọ́ ara wa, àní tí. Mo dúpẹ́ lọ́wọ́ màmá mi Abísọ́lá Abọ́dúndé. Ṣé ká ṣèlérí kò tó ká mú ìlérí ọ̀hún ṣẹ? Bẹ́ẹ̀ bá gbàgbé lórí ètò tó kọjá, màmá ní kí n sẹ́ndì account number mi, mo sì ṣe bẹ́ẹ̀. Màmá ìjọ mi lójú gidigidi. Mo dúpẹ́ o màmá. Lágbára lọ́wọ́ Olódùmarè ibi tẹ́ ẹ ti mówó ọ̀hún. Àbùdíńtómi àbùdíńtódò. Olódùmarè ó fọ̀pọ̀lọpọ̀ rọ́pò síbẹ̀ o. Lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní wọ́wọ́ tí ń gbà kọ̀ọ̀kan.
ògìrì sákọ̀yìn ráhùn ìdí màmá mi Abísọ́lá Abọ́dúndé lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní wálẹ̀ láéláé ẹ̀ ní wárìtì mo dúpẹ́ o ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká so yẹ̀ lọ́rùn bí ọdún Ọmọláwuyì ẹ̀yin tẹ́ ẹ ní bí ọdún Ọmọláwuyì máa lọ à ń bẹ lẹ́yìn rẹ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ ní wálẹ̀ láéláé gbogbo ẹ̀yin olóore mi Abíọ́dún Ọmọláwuyì Èdùmàrè ó máa tẹ̀yìn síwájú o kò ní fi kú tó yáwọ́ pẹ́ nìkọ̀ọ̀kan yín. lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní rí àjálù ibi o mo dúpẹ́ pẹ́ òkun. ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fún talẹ́ òní. mo kí gbogbo yín pátápátá ẹ káàbọ̀ sórí ètò Bọ́lárìnwá fad mo dúpẹ́ ìyá mi ẹ káalẹ́ Adébísí Ọ̀ṣúnkọ̀yà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀gbọ́n mi dáadáa K Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwuni ẹ ṣé mo dúpẹ́ o ẹ káalẹ́ ara àwọn olólùfẹ́ ètò yìí dáadáa tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fẹ́tò yìí òun ni ọ̀gbẹ́ni K Ọlá mo dúpẹ́ o iwájú lọ pé ibìtì rẹ sí iwájú lẹ́ẹ̀ máa lọ. Ọlálẹ́yẹ Kàfáyàt mo mà kí yín dáadáa ìyá mi ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò èmi Abíọ́dún Ọmọláwuyì lálẹ́ òní ọ̀dẹ̀ òdùnbí Ọlákúnlé oyè níyì ọ̀rẹ́ mi dáadáa ẹ káalẹ́ o ẹ dápẹ́ máa ṣe ètò yìí baálẹ̀ olówó sọ̀kẹ́ mo kí yín dáadáa o olówó yọ̀ níyì ẹ káalẹ́ ẹ̀gbọ́n mi dáadáa ọmọ níyì aṣòro bíbí ọ̀rọ̀ àná mo mà kí yín dáadáa ẹ káalẹ́ o Bọ́lárìnwá fad àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ti wí ní òrí Fatai Kasim mo kí yín Fágbèmí Adékúnlé Fásọlá ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Dáìró Èlíjà ẹ káalẹ́ babaláwo Ifágbóhùn Ifátólú ti fàṣẹ bàbá mi ẹ mà káalẹ́ ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o lágbára lọ́wọ́ Olódùmarè àwọn aláṣekù mọ̀ bá yín ṣe Ọláwuni Akínbámi Joel mo kí yín ẹ káalẹ́ o ẹ káalẹ́ bàbá mi Ọlákúnlé Àjàyí ẹ káalẹ́ Simon Oyèdáre Adébísí Ṣàngóníran mo mà kí yín dáadáa Thomas Olúwaṣeun Àjàyí ẹ káalẹ́ Stephen Aládé mo kí yín bẹ̀ ń o Ògúndìran Ọpẹ́yẹfá ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. yóò bá bọ̀ wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe adébi iṣẹ́ mọ̀sí àgbọ̀ lẹ́nirú wọn. Olúwadámiláre Òkìkí Ọlá mo kí yẹn káàbọ̀ sórí ètò lórí ètò tó lọ mọ́ mà béèrè àwọn ìbéèrè kan ó ṣe ni láàánú ààrẹ ní gba ìbéèrè ọ̀hún ọ̀pọ̀ èèyàn ló gbìyànjú. ẹ̀gbọ́n mi dáadáa Rasheed Adéwálé Adékànbí mo kí yín ẹ káalẹ́ o àjíǹde ara ó máa jẹ́ àìsàn oníṣe yín ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn lágbára Olódùmarè ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí o mo kí yín dáadáa ẹ káalẹ́. ẹ̀gbọ́n mi Adéwálé Rasheed Adékànbí àwọn náà gbìyànjú láti dá àwọn ìbéèrè tí mo béèrè lórí ètò tó kọjá ṣùgbọ́n wọ́n gbìyànjú ni wọn ò gbà á. ọ̀gbẹ́ni Augustine Adégorusi àwọn gbìyànjú dáadáa kódà nínú ìbéèrè mẹ́ta wọ́n gba ẹyọ kan bẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta òní wọ́n gbà ní tiwọn. ẹ jẹ́ n sáré dá àwọn ìbéèrè ọ̀hún pàápàá ká máa lọ sórí ètò ní tààrà fún talẹ́ òní. Adélékè Ṣẹ́gun ẹ ṣé mo dúpẹ́ o ẹ káalẹ́. ìbéèrè àkọ́kọ́ mo ní kí ni orúkọ ẹni tó kọ́kọ́ ta àṣẹ láyé. mo ní àfọ̀ṣẹ tẹ́ ẹ rí tí tọ́pọ̀ èèyàn máa ń lòun tó jẹ́ pé tán bá ti fẹnu kàn án báyìí tán bá bùjó lẹ̀gbẹ̀jọgbẹ̀jọ ni gbogbo tí wọ́n bá wí yóò sì máa rí bẹ́ẹ̀.
mo lẹ́nìkan ló kọ́kọ́ lu àṣẹ lórí òkè erùpẹ̀ yìí mo níta lo nítọ̀hún ààrẹ ni gbà á. ìdáhùn ìbéèrè ọ̀hún Ọbàtálá ni Ọbàtálá lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ta àṣẹ láyé. ìdí rèé tí wọ́n fi máa ń kì ní alábà aláṣẹ. Amsat Lukman mo kì í yẹn kalẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mo ní kí ni ìdí tí wọn kì í fi súfèé ní àgbẹ̀dẹ yìí ò nílé arọ́. babaláwo Ifágbọ̀n Ifátòlú ti fàṣẹ. ẹ̀sìn mo dúpẹ́ bẹ́ẹ̀ ni Ọbàtálá láláṣẹ òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ta àṣẹ láyé. mo ní kí ni ìdí tí wọn fi súfèé nílé arọ́ yìí ò lágbẹ̀dẹ. Yorùbá gbàgbọ́ wípé ilé arọ́ tẹ́ ẹ rí wọn àwọn nǹkan kan ni wọ́n fi pilẹ̀ rẹ̀ o ẹ sọ fẹ́ni tí ò bá tí ì mọ̀. bí wọ́n bá ti wá pilẹ̀ rẹ̀ tán bó bá di lálẹ́ àwọn ẹ̀mí àìrí wọn a máa ṣiṣẹ́ nínú àgbẹ̀dẹ wọn. èèyàn tó bá lójú mẹ́rin tí mò ń wí ó ti yé e. fún ìdí èyí béèyàn bá wo àgbẹ̀dẹ lálẹ́ tó súfèé ó tọ́jà àwọn àǹjànú yìí ni ó tọ́jà àwọn ẹ̀mí àìrí yìí ni ojú onítọ̀hún yóò sì rí pọ̀npọ̀n náà yan. ìdí rèé tí wọ́n fi sọ wípé èèwọ̀ ni o a kì í súfèé nílé arọ́ bó bá ti dalẹ̀. ẹ má bínú kì í salẹ́ nìkan o tó fi ní a kì í súfèé nílé arọ́. àwọn ẹ̀mí àìrí tó ń bẹ ń bẹ bẹ́ẹ̀ yẹn bá súfèé ń bẹ yẹn tọ́ wọn níjà ni. ó mú mi rántí ọ̀gá mi kan èmi àti wọn ń sọ̀rọ̀ kan láìpẹ́ yìí wọ́n wá sọ àṣírí kan fún mi wọ́n ní ǹjẹ́ mo mọ̀ wípé ibikíbi tí mo bá ti rí tí wọ́n ń ta epo pupa wọ́n ní àwọn ẹ̀mí àìrí tí ń bẹ níbi tí epo pupa bá wà wọ́n ní wọn ò lóǹkà mo ní sáàwó ṣé sáàwó la fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ wọ́n ní bàbá àwọn kó àwọn ní iṣẹ́ kan iṣẹ́ àwọn àgbàlagbà ni iṣẹ́ tá a fi ń ríran iṣẹ́ àríran ni àwọn kan máa ń pè ní ojú wíwẹ̀ kì í ṣe ká fomi bọ́jú ni mò ń wí o yóò ti máa yí àwọn àgbàlagbà nínú ilé wọ́n nígbà táwọn wá kóṣẹ́ ìjọ táwọn sa iṣẹ́ yìí tán iṣẹ́ tó jẹ́ bí iná wọ́n ní bàbá àwọn wá sọ fún àwọn wípé báwọn bá fẹ́ mọ̀ bí iṣẹ́ ìṣiṣẹ́ àbí òṣiṣẹ́ wọ́n ní káwọn ó lọ sọ́jà níbi tí wọ́n bá ti ń tepo pupa pé n táwọn bá rí káwọn ó padà wálé wá sọ. ọ̀gá mi nígbà táwọn ó di ọjà ní tòótọ́ táwọn dé ibi tí wọ́n ti ń ta epo pupa kábíyèsí rẹ̀ ọlọ́run. wọ́n ní bóríṣiríṣi àwọn àǹjẹ̀nú ṣe ń wọnú epo pupa yìí ni wọ́n ń jáde padà bí ìgbà téèyàn bá ń wẹ̀ nínú swimming pool wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe yànsàyànsà níbi epo pupa yìí. ẹ má jẹ́ ń dẹ́rù bàyín púpọ̀ bẹ́ẹ̀ lómi ẹ̀ bá gbọ́ àwọn àṣírí kan kò ní jẹ pupa mọ́ láyé. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta mo ní Yorùbá ní ẹnìkan yìí fomi gbóná bọ̀gún àìfobi àjò pa bòòsà mo ní kí lo bi àjò pa. ṣe rí àwọn ìyá wa ńgbà táwọn bàbá wa tí wọ́n bá ká obì wálé látoko bí wọ́n bá ti yọ obì tí wọ́n bá ti yọ kúrò nínú pádì rẹ̀ yóò ṣe funfun báyìí wọ́n wá dà sínú omi ó níye ọjọ́ tí ó lò nínú omi inú omi ni wọ́n ti wá bó funfun ara obì kú o ṣe rí lẹ́yìn ìgbà tí wọ́n bá bó funfun ara obì tó máa nípọn díẹ̀ tí wọ́n bá bó tán àwọn obì kan ń bẹ tó jẹ́ wípé wọn ò ní bó tán tí funfun ó sì kù lára wọn irú àwọn obì yìí kò ní jẹ́ ká mọ̀ bóyá obì fín lóbì ọ̀hún àbí obì pa irú obì bẹ́ẹ̀ tí funfun ara rẹ̀ ò bó tán yìí òun làwọn bàbá wa òun ni wọ́n ń pè ní obì àjò pa. Babaláwo Ifágbọ̀n Ifátòlú ti fàṣẹ mo mọ̀ wípé bẹ́ẹ̀ bá gbọ́ ètò mi nígbà tí mo ṣe ètò yìí ni tí mo béèrè ìbéèrè yìí mo mọ̀ wípé ẹ̀ gbà dandan ni àbọ̀rúbọ yẹn lè fáwọn bàbá mi. bó ti rí náà lẹ ti wíhun Babaláwo Ifágbọ̀n Ifátòlú Dúpẹ́ Adéjọbí Abel ẹ̀ka alẹ́ ìyá mi ẹ̀kú ọjọ́ méje ẹ̀kú ọjọ́ mẹ́ta mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àjíǹde ara ó máa jẹ́ o agara ò ní dá yín láṣẹ Olódùmarè ẹ̀ ní mọ sàárè ọmọ.
oyin ìwọ làwòyún gbà láyé o orí mi kò bóyin. Thomas Olúwaṣeun Àjàyí ẹ ṣé mo dúpẹ́. Olúòjé Yọ̀mí ẹ̀ka alẹ́ o. Mark Mọ́lẹ́gbẹ́ mo kí yín dáadáa. Ẹ dákun ẹ máa ṣe àìtó yìí. Mo ti dá àwọn ìbéèrè tí mo béèrè àbí bẹ́ẹ̀ kọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó gbìyànjú pátápátá. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè mí wọlé ẹ dákun pípè lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà lórí ètò ẹ dákun nítorí Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń pè wọlé yóò máa ṣe àkóbá fún nẹ́tíwọ́ọ̀kì wa ẹ dákun nítorí Ọlọ́run ẹ lè pè mí lẹ́yìn ètò. Muideen Yusuf mo kí yín ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin ajúnilọ́nù ilé mo sì bá yín lẹ́ẹ̀kan sí lálẹ́ òní Ṣẹ́gun Gbádébọ̀ Gbọ́lábọ̀ Ṣẹ́gun mo kí yín dáadáa Adélékè Ṣẹ́gun mo kí yín ẹ káalẹ́ ẹ dákun ẹ máa sí àìtò yìí o. Òjò pàpà ló lọ lórí ọ̀tá. Àṣìrẹsẹ̀ òjò pàpà nílẹ̀ o. Adíbá fún Ọ̀rúnmìlà. Ẹ̀bùn ń bẹ tá a fún àwọn tó bá gba ìbéèrè wa ẹ̀bùn wá látọwọ́ ọ̀gbẹ́ni K Ọlá ọ̀gbẹ́ni K Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwúni mò ń wíhun. Ẹrù ń kọ̀kẹ́ ẹrù ń kọ̀jọ́ ìfọ̀bánúkáyé mi dìde. Kẹ́mi Michael mo kí yín o ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò fún talẹ́ òní. Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ̀ wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé ayé àtijọ́ ó mọ̀ rọrùn púpọ̀ àwọn nǹkan kan ń bẹ láyé àtijọ́ tó jẹ́ wípé béèyàn bá ṣe ojú onítọ̀hún ó rí pàǹpà náà yàn ohun èèwọ̀ gbáà ni bó tilẹ̀ jẹ́ pé láyé òní àwọn tó ń hùwà ọ̀hún àwọn là ń pọ́nlé àwọn là ń gbé gẹ̀gẹ̀gẹ̀ láwùjọ wa kábíyèsí rẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ láyé àtijọ́ béèyàn bá wu àwọn ìwà tí mò ń wí yìí ìṣègùn tí wo kẹ́ ò sí babaláwo yìí ń wò ká tó bá ti rè ikú lè rè ẹ̀ṣẹ̀ onítọ̀hún àwọn ìwà wo ni mò ń sọ àwọn ìwà bíi irọ́ pípa àwọn ìwà bíi olè jíjà béèyàn bá jẹ́jẹ́ láyé àtijọ́ tí ò mú ẹ̀jẹ̀ ọ̀hún ṣẹ ìyà ńlá òun onítọ̀hún ó jẹ lóde òní àìmọye ẹni tó jẹ́jẹ́ tí ò mẹ́jẹ ọ̀hún ṣẹ mọ́ àìmọye ẹni tó ti jẹ́jẹ́ fúru wa yìí gan tó jẹ́ wípé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì mú ìlérí ọ̀hún ṣẹ kì í ṣe pé a fi bínú gbogbo rẹ̀ yọ lọ́hùn a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ náà ni. Òjò pàpà ló lọ lórí ọ̀tá. béèyàn bá ń ṣèké látijọ́ ìyàwó mẹ́jọ onítọ̀hún béèyàn bá ní ẹ̀tàn tó kúndùn láti máa tàn yàn onítọ̀hún ó jìyà rẹ̀ láyé àtijọ́ ṣùgbọ́n lóde òní ńkọ́ ẹ jẹ́ á yẹra wa wò gbogbo àwọn nǹkan tí mo kà á lẹ̀ yìí àwọn tó ń ṣe gan-an ni wọ́n ń rọ́wọ́ mú láwùjọ wa nígbò jẹ́ wípé kò sí ìjìyà fún wọn mọ́ òfin wa lórílẹ̀‐èdè yìí gan-an ó léyìn kò lè fi gé nǹkan kan gbére yọ̀ ọ̀rẹ́ níwọ̀n ẹ̀gbọ́n mi dáadáa láti ìlísàn rẹ mọ́ mo mọ̀ kí yẹn mà ká alẹ́ ẹ̀ káàbọ̀ sórí ètò. Iwájú iwájú lẹ́bọ̀n ń lọ. Ẹrù ń kọ̀kẹ́ ẹrù ń kọ̀kẹ́ ìfọ̀bánúkáyé mi. ẹ jẹ́ kí n máa sọ fún gbogbo wa lálẹ́ òní wípé ṣé rí ilé ayé tá a wà yìí ọgbọ́n lèèyàn fi ṣayé o béèyàn bá gbọ́n nínú bí ifá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ Ọlọ́run gbọ́ àti ṣe ilé ayé yóò dẹrùn mùkẹ́mùkẹ́ fúnítọ̀hún. Yorùbá ní ọgbọ́n ọ̀nù la fi pẹ́ mọ́ àyà gbàǹgbà ńlá fi péjò ṣe rí béèyàn bá lọ́gbọ́n nínú tírú ẹni bẹ́ẹ̀ tó ní àrògún èrò àwọn tó jẹ́ wípé wọ́n ní àfojúsùn gidi tó jẹ́ wípé wọ́n bá jókòó tí wọ́n bá gbé èrò wọn kalẹ̀ báyìí
ọ̀nà àrà ọ̀nà ọ̀tọ̀ ni wọ́n fi gbé ìrònú wọn kalẹ̀. irú wọn ní tètè dẹni nílà. Dìde ogun tó lọ. béèyàn bá ní èrò àrògún dáadáa tó lọ́gbọ́n nínú bíi kà sí nǹkan. Ilé ọmọ fi kan lójú ogun. àti di nílà kò ní ṣòro fún nítọ̀hún. Olùkọ́ ìdìde. Muyideen Yusuf àṣẹ Èdùmàrè ṣé mo dúpẹ́. Rẹ̀mílẹ́kún Adélẹ́yẹ mo mọ̀ kí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi. Ìyá bí mi lọ́dún olùkọ́ yìí ọmọ. Akúfẹ́yẹ mú jẹ. Ẹ̀yin lọ máa sí jọ. Babaláwo Ifágbóhùn Ifátòlú Bàbá sọ́fun. Ifátòlú ẹnu mi àgò. Fà sílẹ̀. Ẹ̀yin lọ máa gbẹ́lẹ́. bẹ́ẹ̀ ni bẹ́yàn bá bá aya láya láṣepọ̀ láyé àtijọ́ ìjìyà ńlá mà ni ṣùgbọ́n lóde òní ńkọ́ ó ti di tọrọ fọ́n kálé. Ojú mi pa á ló ṣe àgbàlagbà ní èdà ṣùgbọ́n mo kú lọ́mọ àgbẹ̀kọ́rùn lórí oko. látijọ́ Ìhò ọmọ kú lóbi odi olùkọ́ ikú sígbà kórì ìsàlájọ́ ìjọ sí. ìjàpá bó bá ti dọdọọdún Ó di a máa lọ sílé àna rẹ̀ kó ìdíje o. bóyá ń gbọ̀dún bá parí yóò lọ sílé àwọn àna rẹ̀ láti lọ kí wọn. ṣe mọ̀ pé Yorùbá ní òòṣà lànà. Wọ́n bolúkọ ìmọ̀ ìjàpá ti máa ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ ìlọsùn nígbò wá di lọ́dún kan olùkọ́ yóò sì ìjàpá wá gbéra pa ó lọlé àwọn àna rẹ̀ ńgbà tí ó débẹ̀ wọ̀ lọ́jà wọ́n ṣe lálejò bíi kà sí nǹkan ìkòtò ìkòtò orí ìjàpá wú. ìpẹ́lẹ̀ ìkòtò ìwọ ọ̀rẹ́ mi jìkùjìkùjì bó o bá fẹ́ jẹ́jẹ́ máa ronú jinlẹ̀ dáadáa kó o tó sọ ohun tó o fẹ́ sọ lórí ìbábọ̀ ewu ń bẹ ń bẹ gidi ni. pẹ́ẹ́dẹ́gbẹ́dẹ́ olùkọ́ yìí ló sùn bẹ́ẹ̀ àtàrí olùkọ́ yóò sùn bẹ́ẹ̀. Wọ́n tún ẹlòmíì bínú rẹ̀ bá dùn tán ọmọ fún ntí ò lè ṣe lógún ọdún yóò lòun ó ṣe lọ́la ewu ń bẹ ń bẹ ẹ máa ronú jinlẹ̀ dáadáa kẹ́ ẹ tó sì lérí. ọdíwọ̀ ní gbọ̀ngàn òrìṣà alájọ ọjọ́ sí wọ́n ní olùkọ́ yóò ti. ńgbà wọ́n tọ́jú ìjàpá dáadáa olùkọ́ ẹlẹ́wọ̀n ti dán. wọ́n wá fún ìjàpá wọ́n fún ní ẹyọ mẹ́fà. ọdíwọ̀ ní ìdí èrú wa níbi ìlọ́lulẹ̀ fi ń jẹ́ ìlànà. mo ní wọ́n fún ìjàpá ní ẹ̀pà mẹ́fà. fẹ́yẹ bó jẹ́ ọmọ ìjàpá òun náà wá fẹ́ ṣe bí ọkùnrin ó wá ṣèlérí lé àná rẹ̀ wọ́n gbẹ́lẹ̀ ó ní ńgbà tí ó bá fi dìwòye àmọ́dún gbẹ́dẹ̀ olùkọ́ yìí. ó ní ṣe rí ẹyọ ẹ̀pà mẹ́fà tẹ́ ẹ fún mi ó ní ẹgbàá fà ni wọ́n ó fi pa. kábíyèsí rẹ Ọlọ́run ó dà bíi kán fúnyàn ní $1 náírà kan kéèyàn wá máa lérí wípé ńgbà tọ́dún ó bá fi parí náírà kan tẹ́ ẹ fún mi yìí àgàtà ń pọ̀ ni wọ́n fi dá sẹ́yìn ọmọ wọn ọ̀run tẹ́rẹ́rẹ́ ni wọ́n mú sọmọ tuntun yín lórúkọ ọmọ wọ́n fi pa 200,000 wá fún yín fún ọmọ kábíyèsí rẹ Ọlọ́run irú ìlérí tíjàpá ṣe fáwọn àna rẹ̀ rèé pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ẹ̀kúndà ìjàpá bá gbéra kúrò ń bẹ̀ inú rẹ̀ ń dùn sìnkìn ó ní àwọn àna òun mọ̀ fẹ́ràn òun o ó ní ẹ̀pà mẹ́fà ni wọ́n fóun ó túmọ̀ sí wípé wọ́n fẹ́ràn òun dáadáa wọ́n ń fa ojú mọ́ra wọ́n fẹ́ káwọn ó ní àjọṣepọ̀ tó ju eléyìí lọ ṣe mọ̀ wípé òǹkà Yorùbá ó nítumọ̀ nìkìtì bẹ́ẹ̀ sáwọ́ ọ̀jì òǹkà Yorùbá nítumọ̀ dáadáa kódà báwọn bàbá wa bí wọ́n bá bímọ láyé àtijọ́ ẹ̀yọ́ bí wọ́n bá bímọ mẹ́ta àpọ̀ ọ̀fun wọ́n sọ fún wọn wípé kí wọ́n ó gbìyànjú kí wọ́n ó bí ọ̀kan sí àgànjọ ọ̀rọ̀ tẹ̀ bí wọ́n bá bímọ mẹ́fà àkíndó wọ́n sọ fún wọn wípé mẹ́fà yóò dá o kí wọ́n ó gbìyànjú kí wọ́n ó fìkan lé e lórí ó nídìí kótó ọ̀lọ́ àwọn òǹkà Yorùbá ó ní ìtumọ̀ gidi fún mi ọmọ gbọ́ bóyá a máa sọ lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ńgbà tákòkò rẹ̀ bá wà àpò ìtumọ̀ gidi ló ní tí ò ṣe fi ṣeré rárá ẹ̀ sọ o òǹkà Yorùbá ó lágbára púpọ̀ ju bẹ́ẹ̀ ti lérò lọ. àpò olókùnjọ́ mi ò ìkòyí ẹ̀ sọ ọmọ ìkòyí ẹ̀ Prince Lawal ọmọtọ̀sọ Táíwò mo kí yín kalẹ̀ Àlàbí Yínúṣà Gàníyù ẹ̀ sọ mo kí yín dáadáa o ẹ̀ sọ àpò olókùnjọ́ mi ò babaláwo Ifátòlú ọmọ gànà ẹlẹ́wọ̀n Ifátòlú ẹ má bínú jàre gànà ẹlẹ́wọ̀n ẹ ṣé mo dúpẹ́. ọmọ gbọ́rọ̀ àdùbí ẹlẹ́wọ̀n ọ̀rọ̀ ẹ̀yin lọ́mọ gúnugún orí mo ní ìjàpá ṣèlérí kala tí bẹ́ẹ̀ ló ṣe ó ní ẹ̀pà mẹ́fà tẹ́ fún mi ẹgbàá fà òun ni wọ́n fi mú wá ń gbò bá dàmọ́dún kábíyèsí rẹ̀ Ọlọ́run lójórí o ń gbò wá délé tán kò tọ́ balẹ̀ ló lọ́dún ṣẹ̀ṣẹ̀ wá ń wò wípé ìlérí tó ń ṣe iṣẹ́ kò ní hun òun báyìí torí kó tó kú òun bẹ̀ làwọn àna rẹ̀ ti ń sọ fún pé ìjàpá ṣó mọ̀ wípé ìlérí ló ń lé yìí bó o bá fi kọ̀ tó mú ìlérí rẹ̀ ṣe lámọ́dún ṣó mọ̀ wípé ikú ni kì í ṣàrùn wọ́n fi ọ̀rọ̀ ń tó kábíyèsí ìlú wọn létí kábíyèsí ní kò séwu jagunjagun ni kò yẹ ẹ̀sọ́ ọmọ àjò lákòókò ńgbàjàpá délé ló tó mọ ọ̀ràn tó ń dá wípé òun ti fẹnu yẹ ẹran sọ́bẹ̀ bó o là á ṣe wá sí ọ̀nà wo là á gbégbà tóun ó fi rí ìlérí tóun ó fi mú un ṣẹ kábíyèsí rẹ̀ Ọlọ́run jagun bẹ́ẹ̀ bá fẹ́ ṣèlérí ẹ máa ṣọ́ra dáadáa o koro ọmọ pọ̀ balẹ̀ taruku làlà
orí èrò ni ìjàpá wà, gbogbo èrò oríṣiríṣi wá bẹ̀rẹ̀ sí ní ta sí ìjàpá nínú. ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò lè jagun. ìjàpá wá wò wípé kò burú, lógun ọ̀fà mẹ́ẹ̀. ọgbọ́n inú lòun ó lò sọ̀rọ̀ yìí. wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò lè jagun. àwọn ọmọ akọ́tọ́. ìjàpá bá mú ẹyọ ẹ̀pà mẹ́fà yìí ó lọ gbẹ́ sínú oko. ọlọ́run sì bá a ṣe ilẹ̀ tó gbẹ ẹ̀pà yìí sí ilẹ̀ ọlọ́ràá gbáà ni. tó fi dórí. nígbà tí ẹ̀pà wù kò sí ẹni tí ewé ẹ̀pà ọ̀hún ò máa wù. ẹrú kò yí ni wọ́n. gbogbo rẹ̀ tutù gbẹdẹgbẹdẹ. ọmọ akọ́ méjì ó ọ̀fà. yọ jáde dáadáa. ọmọ gbó. inú ìjàpá dùn, ọkàn rẹ̀ balẹ̀ wípé méjì. ẹrú ibi àdúrà òun gbà á bọ̀ náà nu. ó ṣeé ṣe kóun ó lè mú ìlérí òun ṣẹ. ni wọ́n kú. torí bóun ò bá mú ìlérí òun ṣẹ lámọ̀ọ́dún ikú dénú. padà tí wọ́n fi bẹ̀rù bọ́dọ̀ sá padà lẹ́yìn ogun ọmọ arákùn dáadé o. ọmọ akin ọ̀làdàpọ̀ sí kó o ní. bákan mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. sógun wọn. ẹ dákun ẹ jẹ́ ń ju káàdì pé ká tó máa tẹ̀síwájú. ọfà kan ṣoṣo. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo glo yìí ẹ bá mi sáré gba glo ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yìí wọ́n sì pé gbọ́ fún látọwọ́ àwọn olólùfẹ́ ìkànnì dáadáa. bọ́bà àtọ́mà ọmọ àlérí àwọn ni wọ́n fún wa ní káàdì wípé ká máa fún àwọn olólùfẹ́ wa lórí ètò. ọfà náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń dá sétò yìí pátápátá. Olódùmarè ó dá sọ́rọ̀ ayé yín náà. lálá ẹ ní sàṣetì. o ọmọ fún ọmọ gbó. òyìnbó ẹ̀sán o àpòrògùn jò mí. ó yá glo ṣe é ti tẹ̀ ẹ́. o lè ṣe kí n mọ̀ pé 40 ẹyin lọ́mọ tẹ́tẹ́ òde. 68 níbi kan là á gbé. 32 ó gbé ìwò 20 ó gbé àwẹ̀ 57 ó gbé kúta 24 fún ọmọ gbó gbé ládùúgbò. 097. ẹlẹ́kùn dáadáa ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí olóòmù 406 ọ̀sẹ̀ 83 pé wà nájà 22 marabẹ́ sẹ́kẹ̀ 057 fún ibi nìkó yìí 240 jábùtà 97. ọmọ bàálí glo nu ẹ dákun ẹni tó bá rí lóòdù ẹ jẹ́ ká mọ̀. bẹ́ẹ̀ tí mo rógun bára bí aṣọ jẹ ní àgbẹ̀. eba ṣeun ẹ́mbásì àwọn èèyàn mi nílọrin àfọ̀jánu mo mọ̀ kí yín ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. Ifálọlá Bámidélé mo kí yín ẹ káalẹ́ sà o. jọlọ o pé mi ká jọlọ pé mi ká jọlọ o pé mi ká jọlọ lọ́kùn bá di wọ̀ sí o pé mi ká jọlọ lọ́kùn bá di wọ̀ ení ẹ̀jẹ̀ wá kọ́lọ́ lè yá. jọlọ. ńgbò wá dọjọ́ kan ìjàpá ó wá wà nínú oko rẹ̀, oko tó gbin ẹ̀pà mẹ́fà tó lòun fi pa ẹgbàá fà wá fún àwọn àna rẹ̀. inú oko yìí ló wà níbi tó ti ń ṣiṣẹ́. òun lèrin bá yọ lókèrè, ẹ mọ bọ́lá erin ṣe tó. erin bá bọ́ síbi ẹ̀pà yìí ó bẹ̀rẹ̀ sí ní jẹ ewé rẹ̀ ńgbà tó rí pé ewé rẹ̀ tutù gbẹdẹgbẹdẹ. bí ìjàpá ti rí i òun lè ló sọ sí lọ́kàn wípé ọlọ́run ti bóun ṣe é àti san ẹgbàá fà ń bò bá dàmọ́dún kò ní nira fóun mọ́. ó bá ké mọ́ erin yìí ó ní ìwọ erin kí ló ń wá nínú oko mi, ó wá jalè nínú oko mi, ò ń jẹ ewé mi láì tọrọ lọ́wọ́ mi, fún ìdí èyí o lè ní ọ́ o, wọ́n sì lọ fẹjọ́ rẹ̀ sùn láàfin. erin sì mọ̀ wípé ẹni bá jalè pípa làá pa á. erin bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ìjàpá ní ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ o, ó ní ohun tí ó lè mú kóun má sọ ní ààfin òun ni tí erin bá lè san ẹgbàá fà fóun. ṣé ẹ gbàgbé wípé ẹgbàá fà òun ni ìjàpá lòun ó kó wá sílé àná lámọ̀ọ́dún. bóyá ọjọ́ kẹfà ló gbó tuntun tó. erin bá bẹ̀rẹ̀ sí ní bẹ ìjàpá ní kò sí ní tó jọ́sẹ̀, ó ní bí ò bá ti san ẹgbàá fà kó jẹ́ káwọn ó jọ máa lọ sáàfin. Ajísọlá ni yín ọmọ àmù kọ́rọ́rọ́rọ́rọ́ ọmọ. erin bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀. kọ́rọ́gùn rẹ̀ mọ́ bù. ń bò rí wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ ó ti ń le ju bóun ṣe rò ó. kọ́rọ́gùn ó bá ní kò burú, ó ní kí ìjàpá ó fún un lọ́jọ́ díẹ̀, ó lòun ó ṣẹgbàá fà rẹ̀, ó lòun ó san fún un. kó lè bá àdọ̀rọ̀ sí baálé rẹ̀ lọ́rùn ọ̀dà mi lójú. erin bá kúrò lọ́dọ̀ ìjàpá, erin débì kan, erin bá bẹ̀rẹ̀ sí ní tọ̀ yà. ṣe mọ̀ wípé ọkọ̀ mọ̀ pé mo bọ̀ bí erin ṣe tóbi tó náà nìtọ́ rẹ̀ ó ṣe pọ̀ tó. ọkọ̀ mọ̀ pé mo bọ̀ àbí ìdírí tí. ìtọ̀ rẹ̀ ṣe bí eré ó di sẹ́lẹ̀ rú. Ajísọlá ọmọ ó kẹ́kẹ́. wá bẹ̀rẹ̀ sí ní sàn lọ bí ìgbà tí odò ń sàn. níjọ́ ọjọ́ sí. òun lẹyẹ kan bá fò wá pìrìpì, ẹyẹ ọ̀hún rẹwà bí ẹyẹ ọ̀sìn ni. ńgbẹ ẹyẹ ìdébẹ̀ òun bá tẹnu bọ ibi ìtọ̀ erin yìí ó bẹ̀rẹ̀ sí ní mú. ìyá mẹ́kẹ́ owó. erin bá yọ sí i. okòrè sí ọ̀. erin ní ìwọ ẹyẹ oko. ó lóòmọ̀ ti dáràn. mẹ́kẹ́ ìyá. ó ní omi òun lòún mu láì gba àṣẹ. fún ìdí èyí ẹgbàá fà lówó ìtanà rẹ o, bó o bá kàn tó o sanwó ìtanà yìí ń lọ sọ láàfin. ẹyẹ náà ò sì fẹ́ kú.
ẹyẹ bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀. kò jẹ́ kí n bọ́ kó méjì gbélé. ó ní kò burú ó lóun ṣe gbà fa rẹ̀ fún un ó ní ṣùgbọ́n kó fún un láyè díẹ̀. bí ẹni bá mọ̀ bá. ìrìn ni kò sí wàhálà. wọ́n lè léṣe ẹjọ́ ọmọkùn ẹlẹ́rìn okòrè ṣé wọ́n mọ̀ lù fún gbọ̀ngàn gbọ̀ngàn wọn lù fún àṣẹ lóko. ẹyẹ náà bá kúrò ńbẹ̀ ẹyẹ wá tu ìyẹ́ rẹ̀ ó dàbí epo rẹ́súrẹ́sú báyìí bí ìkó òde odídẹ́. ó bá tú sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà òun náà bá farapamọ́ sórí igi kan. lọ́wọ́ ajá mi ọ̀tẹ̀ ọ̀nà ọmọ àfisọ̀bọ̀lọ́gùn mọ́ ọlọ́mọ ń tan sí ọmọ òfin kan mẹ́mẹ́ bọ́ nǹkan mẹ́mẹ́ láàjì èmi ọmọ pẹ́yẹlé yín sóge. òun lọmọbìnrin kan tó ru epo lórí ló bá ń bọ̀ kó ní tiẹ̀. ló bá rí ìyẹ́ ẹyẹ nílẹ̀ ó wò wípé ìyẹ́ ló dáa tó yìí. ló bá bẹ̀rẹ̀ ló bá he ìyẹ́ yìí pẹ̀lú èrò wípé nígbà tó ń bá délé òun lọ fún àwọn ọmọ òun ó máa lọ fìyẹ́ ọ̀hún ṣeré. òun lẹyẹ ló bá balẹ̀ ní ibi kíní epo tó gbé lórí lẹyẹ bá bẹ̀rẹ̀ sí ní pariwo lèlé lórí. bóbìnrin ti ń gbìyànjú àti lé ọyẹ ọ̀hún lọ tó ẹyẹ ò lọ o ṣe ló ń pariwo lè wípé ó jí òun ní ìyẹ́ ni ó lóun ó sì lọ fẹjọ́ rẹ̀ sùn láàfin. bọ́mọbìnrin ti gbọ́ wò pé ikú ló dé yìí ó wá bẹ̀rẹ̀ sí ní bẹyẹ wípé kí ni kóun ó ṣe ẹyẹ ní àfibò náà bá lè san ẹgbàá fà. ṣé ẹ rántí ibi tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Murphy Àfọlábí wọn láwọn ń wò mí láti Àbújá ẹsẹ̀ mo dúpẹ́ o Àlàbí Yunusa Ganiu wọn láwọn ń wò mí láti Abidjan mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. ògùn ọjà gbó ẹ mọ̀ ṣe fàgọ́ rẹ̀ mi lẹ́kùn ọmọ àjíjọlá ọmọ akẹ́lẹ́ ojú ogun ìyá ẹ̀mẹ́kẹ́ olú oko. lọ́mọbìnrin tó ru epo yìí náà bá ṣèlérí ó ní kó fún oníkẹ́yẹ ó fún un lásìkò díẹ̀ ó náà ó ṣe gbà fà rẹ̀ fún un. ọmọbìnrin yìí bá ń lọ. níbo ń lọ lójú ọ̀nà ó wá rí kùkùté kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àwọn tó bá ń gbé tán ti gbénu oko rí dáadáa wọ́n mọ̀ tí wọ́n ń pè ní kùkùté bóyá igi kan tí wọ́n ti gé orí rẹ̀ rí ṣùgbọ́n díẹ̀ tó kù ó wà nísàlẹ̀ báyìí òun ni wọ́n ń pè ní kùkùté kò ní ga dáadáa ó lè má ga ju bí orókún èèyàn lọ́ngbọ̀n èèyàn bá nàró dúró ní tí wọ́n ń pè ní kùkùté nù. ló bá rí kùkùté yìí ọ̀run sì ti wọ̀ ọ́ ló bá sọ epo rẹ̀ ló bá sọ lé kùkùté yìí lórí kò mọ̀ wípé kùkùté yìí ti rà iyẹ̀gẹ̀ ní kùkùté yìí bá yẹ̀ ó lépo ọmọbìnrin yìí bá dànù ọmọbìnrin náà bá fogun mú kùkùté wípé ìwọ kùkùté o ti dáràn ọba o bó o bá fẹ́ kí n fẹjọ́ rẹ sùn àfi bó o san ẹgbàá fà fún mi kùkùté bá bẹ̀rẹ̀ sí ní bẹ ọmọbìnrin yìí pé kò burú òun ó ṣẹgbàá fà fún. sọlá o tí wọ́n jalè lóko níjọ́sí ọba ní kí lè léyìí rí gbé wọn lọlẹ yìí ká sun ọba ó sì ká gba àdùn ọba ọba ní ẹjọ́ èsì ẹ má bàjá sí ebi ní pọmọ lọmọ kú lọ ọtúndẹ lẹ́ẹ̀kejì ọ̀wẹ̀wẹ̀. Olúwaṣeun Òbídélé wọn láwọn ń wò mí láti United States of America ẹsẹ̀ mo kí yín ẹ̀ka alẹ́. ẹlẹ́rìí ni ẹ má bàjá sí ebi ní pọmọ lọmọ kú lọ ìgbà tó lẹ́ẹ̀kẹtọ̀ ọ̀wẹ̀wẹ̀ ọmọ ajíṣọlá o ìyá òkò ẹ̀ka jíṣọlá àlàkẹ́ ìyá òkò. lẹ́ẹ̀kẹta mi ọ̀wẹ̀wẹ̀ wọ́n tún jalè nírèsèlè ọba tún ní kí lélẹ́ ìrí gbé wọ́n lọ́lẹ̀ yí kálá ọba ó sì ká kan ọba ní ẹ mọ́jọ lè yí ọ sá lọ ẹ dákun ẹ mọ́jọ lè yí ọbọ ọmọ yín lọ́wọ́ wọ́n nítorí ìran rẹ̀ ṣe nífowó ọkàn yàwọ̀ fà rọmọdísọlá nífowó láwẹrú ẹ̀rẹ̀ sóko iye lẹ́sẹ̀ ọmọ wòrà àtijọ́ ìjọsí. ẹ̀yin kọ́ èyí sẹ́ńdé ìyá òkò Prince David Adéwùmí King ẹ̀ka jísọlá. ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò ó yẹ ẹ tún gba káàdì ìpè ká tún máa tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ẹ bá ń lo Airtel ẹ bá mi mú bó bá jẹ́ pé Airtel ẹ̀yin ń lò ẹ bá mi mú ṣé ẹ ti tẹ̀ ẹ́ Airtel ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lélẹ́yìí 500 naira. ìyá ẹ̀ka mo rí bàkíbà mi fẹ̀yẹ lẹ́sẹ̀ àjíbọ̀rọ̀ nírèsí ẹ̀rín. ìyá òkò ẹ̀ka jísọlá àlàkẹ́ ìyá òkò mọ̀ká jísọlá ìrèsí òyìn. ó yá o 18 03 57 41 09 56
ó ní wọ́n kọ́ 6845 lẹ́gàn kí ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí oko 18 àmì wáyà mi 03 lẹ́nì kejì ọmọ ajísọ 57 bàbá mi wá ṣe nínú 51 ẹlẹ́sẹ̀ èkó nkoyún 09 yá oko 56 68 45. ẹ dákun bá jẹ́ yín lẹ́rìí lóòdù ẹ̀já mọ̀ o ẹ dákun nítorí ọlọ́run. ṣe àjíbọ̀rọ̀ nígbà ìjà o Bísọ́lá àjíbọ̀rọ̀ nígbà ìjà o ẹsẹ̀ dìde kò ibo mo bá a dé. ọba àgbàjà ẹlẹ́sẹ̀ dìde Àjíṣọlá dìde kòjó ọba àgbàjà ẹlẹ́sẹ̀ dìde dìde kòjó ọba àgbàjà ení èjì ẹ̀wá kọ́rọ̀ lè yá. ẹlẹ́sẹ̀ dìde Àjíṣọlá dìde kòjó ọba àgbàjà. obìnrin kan bá yọ lókèrè ń tiẹ̀ ó pọn mọ́. ń gbò débi tí kùkùté yìí wà lòun náà ló bá tawọ́ gán ló bá mú kùkùté yìí kùkùté bá pariwo mọ́ ó lólè ní. ó ní kí ló ń wá tó fi mú òun kùkùté ó lóun fẹjọ́ rẹ̀ sùn lé ọba àfi bó bá lè san ẹgbàá fà abiyamọ bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ó ní kò burú ó ní kó fún un lásìkò díẹ̀ ó lóun ṣe ẹgbàá fà rẹ̀ fún un. abiyamọ ìwà ń lọ ìrònú wá dorí àgbòun náà kodò gbèsè ló ń ṣẹ́sùn lọ́rùn yìí bó lòun ó ṣe san ẹgbàá fà yìí. ló bá mú ọmọ tó pọ̀n sẹ́yìn ó bá mú ọmọ yìí ó tú ọ̀já lára rẹ̀ ó wá mú ọmọ yìí ó wá da orí ọmọ ọ̀hún kodò sẹ́mi pé bàbá fẹ́ pọn ọmọ máa ń gbórí sókè ni ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ òun wá da orí ọmọ yìí kodò ó wá tún pọ̀n ọmọ bẹ̀rẹ̀ sí ní sunkún ara ń ni ọmọ náà ọmọ ń ké fatafata bóbìnrin ti ń lọ kòókòókò ó dorí ọmọ kodò ń lọ ń tiẹ̀ nígbà tó ń lọ ó wá pàdé ọkùnrin adá ẹmu kan lójú ọ̀nà àwọn tó máa ń dá ẹmu lórí ọ̀pẹ wọn ọkùnrin ọ̀hún gbé ìgbà lọ́wọ́ ń loko ẹmu ni bọ́kùnrin òun ó fi ṣètùtù tó yẹ bí ò bá ṣe gbà á fà òun ó dọ́dọ̀ ọba òun ó fẹjọ́ rẹ̀ sùn láàfin ọba wípé ó ti borù lú àwọn jẹ́. Ògúndìran ọpẹ́ yẹ fámo kí yín dáadáa o. àwọn ọlọmọ ajífọ́rí àpárá ògùn sẹ́ ọmọ fi. bẹ́ẹ̀ ni Ògúndìran ọpẹ́ yẹ fá wọn ló di sèmi kí n sí ọ bẹ́ẹ̀ ni olúkálùkù wa ń lu ọgbọ́n inú rẹ̀. Bọ́lárìn aa fàdẹ́sẹ̀ mo dúpẹ́. Dẹ́mì Òjó láti Ilé Ifẹ̀ mo kí yín dáadáa. ká ṣe pápápá. Adẹ́mu ìwà wò wípé òun náà mà tún ti dárùn ọba òun náà bá lọ dénú oko níbo dédé ọ̀pẹ tó ń gogi ọ̀pẹ ló bá bẹ̀rẹ̀ sí ní gbúrò ọmọ ọba bọ̀ wọ́n ń fọn kàkà kí n tẹ̀lé ọmọ ọba lẹ́yìn ó bá gun orí ọ̀pẹ níbo gun orí ọ̀pẹ ó wá so ìgbà tá a fi gun ọ̀pẹ ó so mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ ó wá so mọ́ ọ̀pẹ ó wá dorí kodò ó ń fìlọ̀ dolodolo bọ́mọ ọba ti débẹ̀ àtòun àtàwọn ẹmẹ̀wá rẹ̀ ọmọ bá bẹ̀rẹ̀ sí ní kígbe pé ha ó ní ẹ wo arákùnrin yìí ó ti dorí kodò ó fẹ́ jábọ́ nù bó bá fi ṣe bẹ́ẹ̀ jábọ́ ó kùnù ọ̀rọ̀ tí ó kàn wá ń gbà mí ìbẹ́ èèyàn bá yọnu sí a máa kó bá ní o. lọmọkùnrin tó wà lórí ọ̀pẹ yìí wọn ọkùnrin Adẹ́mu yìí ló bá fi gbé ta ó ní ó lọ́mọ ọba ó ní òròdílé mi ló sì bàjẹ́ yìí ó bá ti mọ̀ sọ nǹkan kan ó ti boròdílé wa jẹ́ àfi bá a ṣe tutù òun làjálù burúkú òfin ní ṣẹlẹ̀ sí ọ o fún ìdí èyí bó o bá fẹ́ ká jálù burúkú ó ṣẹlẹ̀ sí ọmọ ọba àfi bó o san ẹgbàá fà fún mi. ọmọ ọba wa wò wípé ọ̀hún epo àbá ìrówó rà á ẹsẹ̀kẹsẹ̀ òun ló ṣètò ẹgbàá fà ó sì kó fún ọkùnrin Adáẹmu yìí kábíyèsí rẹ̀ Olódùmarè. ń gbò ó kó fún ọkùnrin Adẹ́mu yìí ọkùnrin Adẹ́mu yìí bá gbéra pa ó dọ̀dọ̀ abiyamọ ó kó ẹgbàá fà fún abiyamọ náà gbéra ó kó ẹgbàá fà ó kó fún kùkùté kó tiẹ̀ ó lọ kó fún elépo
elépo kó ẹgbàá fà yìí ó lọ kó fún ẹyẹ MTN ńgbà ó kó fún ẹyẹ tá ẹyẹ gbéra ó lọ kó tiẹ̀ ó lọ kó fún erin. ẹ̀yin ọ̀rẹ́ yìí erin wá kó tiẹ̀ ó lọ kó fún ìjàpá ṣé ẹ gbàgbé wípé orí ìjàpá gan lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà ó dààmú ọdún lóòótọ́ ìjàpá kó ẹgbàá fà yìí ó lọ kó fún àwọn àna rẹ̀. ṣe é rí bó ṣe yọ ìjàpá ọgbọ́n inú ló yọ ìjàpá kábíyèsí rẹ̀ ọlọ́run èrò àrògún ó lè sọ̀yàn dẹni ńlá o èrò àrògún wo ló kó ìjàpá yọ lọ́wọ́ ọkú tí ò bá pa á ọgbọ́n inú ló kó ìjàpá yọ. Daniel Olúkọ̀yà mú kí yẹn dáadáa o wọn láwọn ń wò mí láti mọ̀ pa mú kí yẹn ká alẹ́ ṣé ẹ ti rí bọ́gbọ́n ṣe kó ìjàpá yọ kábíyèsí rẹ̀ ọlọ́run. láì fàkókò ṣòfò ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú bí ìṣe wa. ọmọ wa ọmọ odù Àbẹ̀ní ọmọ wa ọmọ odù o bọ́mọ bá jẹ́. ó yẹ ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN card ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN line ẹ bá mi mú. MTN ẹ mú ṣé ẹ ti tẹ̀ ẹ́. 50 02 11 78 53 18 59 917 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 5002 1178 5318 59 917 MTN. ẹ jẹ́ máa lọ sórí ìbéèrè ti talẹ́ òní ìbéèrè alẹ́ òní ẹ jẹ́ máa lọ síbẹ̀. àwọn ní òde ìgbàjọ ẹgọdọ kan ti ẹmí asóde ìjẹta èyíkéyìí ẹlọjà fẹ́ra fún wálé kí n rojú sí ẹkúrú olóye ọmọdé àbẹ. ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá bóyá kó mọ̀ tiẹ̀ tí o ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà wa ká má gbàgbé àṣà ọmọ Yorùbá. ìbéèrè aláàkọ́kọ́ ṣẹlẹ́ni tó bá gba méjì nínú ìbéèrè mẹ́ta tí wọ́n béèrè wọ́n lo oore ọ̀fẹ́ láti jẹ ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ ìwé ń bẹ ńlẹ̀ bìbámbì táwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n rà láti fi ṣe kóríyá fún èmi Abíọ́dún Ọmọláwì wọ́n wá ní kí n máa pín fún àwọn tó bá ti ń gba ìbéèrè wa ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ò bá mọ èdè Yorùbá kà dáadáa ìwé ń bẹ ní ọ́díò ó ń bẹ ní MP3 bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò kájọ sọ ọ́. bákan náà ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní ètò tẹ́ ẹ fẹ́ ṣe bóyá ẹnìkan yín bóyá ó ń sọjọ́ ọ̀bí tàbí ẹ̀yin gangan lè ń sọjọ́ ọ̀bí tẹ́ ẹ wá fẹ́ ká bá yín kí onítọ̀hún kórí onítọ̀hún ó wú ká sorí kí wọn ká sì wúre fún wa dáadáa ẹ pè mí Abíọ́dún Ọmọláwì àwọn bá yín ṣe bẹ́ẹ̀ bá lóde àríyá tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ nílò MC lóde àríyá ọ̀hún ẹ pè mí àbá yín ṣe bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà yín ẹ kàn sí Abíọ́dún Ọmọláwì 090 54 99 402 lẹ́rọ ìbánisọ̀rọ̀ mi 090 54 99 402 WhatsApp number mi náà nù ẹ sì lè kàn sí mi ní olawiyi.abiodun@yahoo.com olawiyi.abiodun@yahoo.com Bọ́lárìnwá AA Fad ẹ mà ṣe mo dúpẹ́ Ògúndìran Ọpẹ́yẹfà ẹ ṣeun ẹ dákun bẹ́ẹ̀ bá ti rí lóòdù ẹja mọ̀. bẹ́ẹ̀ bá mọ ìdáhùn sí ìbéèrè mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi ṣọwọ́ sí ni 090 54 99 402 ẹ lè lo WhatsApp number ẹ lè lo direct message tàbí olawiyi.abiodun@yahoo.com eléyìí tó bá ti rọ̀ yín lọ́rùn ńbẹ̀ ni o. Ògúnlọlá Tèmítọ́pẹ́ Emmanuel ó pè yín díẹ̀ lálẹ́ òní bẹ́ẹ̀ ni ẹ̀ka alẹ́ ẹni bá rí ìyá mi Abísọ́lá Abọ́dúndé
ẹ bá ń kí wọn dáadáa mo dúpẹ́ lọ́wọ́ wọn o mo dúpẹ́ gan-an ni. ojú àṣà bolẹ̀. ọ̀gbẹ́ni Abíọ́dún Túndé Oyèfẹ̀sọ̀ ẹni bá rí wọn ẹ bá mi kí wọn dáadáa wọn mọ̀ tọ́jọ́ mẹ́ta ṣé ò sí nǹkan bàbá mi. mo mọ̀ wípé iṣẹ́ ló ń di yín lọ́wọ́. ìbéèrè àkọ́kọ́ lálẹ́ òní Yorùbá a máa sọ wípé èèyàn tó jalè lẹ́ẹ̀kan ẹ bá ń parí òwe ọ̀hún òwe Yorùbá ni pé èèyàn tó jalè lẹ́ẹ̀kan ẹ parí òwe ọ̀hún. ìbéèrè alákọ̀ọ́kọ́ ààrẹ̀nu òbí rẹ̀ tó dógbó ọmọ pọ̀n. Yorùbá ní ọjọ́ kan lèèyàn bàjẹ́ ẹ parí òwe ọ̀hún òwe ni méjèèjì o òwe àkọ́kọ́ èèyàn tó jalè lẹ́ẹ̀kan ẹ bá ń parí ẹ̀. òwe ẹlẹ́ẹ̀kejì Yorùbá ní ọjọ́ kan ni ènìyàn bàjẹ́ ẹ bá ń parí ẹ̀. Àlàbí Yínúsà Gàníyù ẹ ṣé mo dúpẹ́ wọn láwọn ń wò mí láti Abidjan ẹ káalẹ́ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́ afọ̀ tí mo fẹ́ pè yí dáadáa o ẹ tẹ́tí sí afọ̀ ń dáadáa òun ni ìdáhùn òun ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ dáhùn sí. Yorùbá ní ojúmọ́mọ́ n ò gbọ́ poroporo odó ojúmọ́mọ́ n ò gbọ́ poroporo odó àjíǹjìn n ò gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀ṣọ̀ àjíǹjìn n ò gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀ṣọ̀ a ò sì gbọ́ sinrinkúsin kí wọ́n ó dín eku mẹ́ja a ò gbọ́ sinrinkúsin kí wọ́n ó dín eku mẹ́ja àfàìmọ̀ káwo má sùn débi àfàìmọ̀. ìbéèrè mi wá ni wípé kí ni Yorùbá ń pè ní kọ̀ǹkọ̀ṣọ̀? ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nu èmi ni Yorùbá ń pè ní kọ̀ǹkọ̀ṣọ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ẹ tún gbọ́ afọ̀ yìí náà dáadáa o ẹ farabalẹ̀ ẹ gbọ́ afọ̀ yìí dáadáa. onílé jáde àlejò kí ló ń dúró wò bí onílé bá ṣepo tán a fi ẹkù sílẹ̀ fún ẹlẹ́kù. irú afọ̀ wo ni iṣẹ́ wo ni Yorùbá fi ń jẹ́ yìí ò ní wípé kí ni wọ́n ń lò ó fún afọ̀ tí mo pè gbẹ̀yìn kí ni Yorùbá ń lò ó fún bóyá kẹ́ ẹ gbọ́ afọ̀ lẹ́ẹ̀kan sí o. onílé jáde àlejò kí ló ń dúró wò bí onílé bá ṣepo tán a fi ẹkù sílẹ̀ fún ẹlẹ́kù. irú afọ̀ wo ni kí ni Yorùbá ń lò ó fún. ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta fún ta lé òní nínú bẹ́ẹ̀ bá ti mọ ìdáhùn rẹ̀ ẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sí 09054994002 09054994002. ìbéèrè ń bẹ fẹ́ni tó bá gbà o ẹgbẹ̀rún méjì náírà látọwọ́ ọ̀gbẹ́ni K Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwuni. bákan náà ó ní ìwé ń bẹ ńlẹ̀ ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ ẹ̀ sì lórí ọ̀fẹ́ láti gbà náà bẹ́ẹ̀ bá sà ti gba ìbéèrè méjì nínú mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ bá gba ẹ̀bùn wa o. àṣà wa kó má parun o àṣà wa kó má parun gbogbo ọmọ Odùduwà ẹ jẹ́ ká rò. ẹ̀yin tẹ́ ń dáhùn rẹ̀ sórí comment section yìí ẹ dákun ẹ máa fi ṣọwọ́ sí ibi tí mo ní kẹ́ ẹ fi ṣọwọ́ sí ni ẹ dákun nítorí Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àyípadà ráńpẹ́ yóò bá ètò yìí láìpẹ́ tó jẹ́ wípé live and direct òun lẹ́ẹ̀ máa pè wọlé tẹ́ ẹ bá ti mọ ìdáhùn sí tá a sì máa yanjú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè ni o. ẹ̀yin tẹ́ ń lo MTN ó yẹ tún mú ẹgbàá MTN yìí yẹ tó gbà sí bó bá ti jẹ́ MTN lẹ́ ń lò ẹgbàá sí. Adénìkẹ́ Fátímà mo kí yín ẹ káalẹ́ ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. ó yá MTN ó yẹ gbà á 83 16 17 96 80 51 14 512 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 83 16 17 96 80 51 14 512.
oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹni tó jẹ́ ẹ̀kọ́ àìbínú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò fúntalẹ́ òní lágbára lọ́wọ́ olódùmarè àmọ́ rírẹ bára wa ṣe o àní ṣubú ara àní ṣubú ẹ̀mí ọwọ́ ọ̀tá òní ká wa ògo àgbáyé akẹ́wì mo kí yín ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ ṣeun o ẹ̀kọ́ àpọ́nlé mi olódùmarè ó mọ̀ ṣàpọ́nlé ẹ̀yin náà ọláyímíká yín rèé ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́mọ agogo ọmọ sàmùsàmù kóró lómù ewúrẹ́ lónù lómù ká má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn bọ̀lọ̀jọ̀ lónù lómù ẹ má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ òkòkò ló bá nù lómù ẹ má fi lọ̀ wá bàbá wa yìí ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ọmọge rọ̀gbọ̀dọ̀ ló bá sọnù lómù ẹ má rìn lẹ́sẹ̀ wá sílé wa ẹlẹ́sìn ní kẹrin wá bàbá wa ló fi ṣàyà ní mẹ̀sí àgàn àwa la rọ́pá ńlá jomi tó rú ẹsìn àsìgbà lọ́nà tó mú ìwọ sì mí kẹ́mi ó sì hàn lóbo lómù jẹ́ lọ́jọ́ síta lẹ́fi lẹ́mọ̀ bàbá wa lọ́wọ́ tá a fi dàsìgbà lọ́nà tó mú èwu yẹn dómù ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn dómù ó dọ̀tún bá ń tẹ́ ìwọ jọ̀tún kó o fèwú dẹ̀ mí èwu yẹn gba yìí ó jọ̀tún lọ ní bàbá tó bí mi lọ́mọ. àwa lọ máa bọ̀rókò là ó máa bọ̀rókò lówó lọ́wọ́ bó o ṣiṣẹ́ o lówó bó o ṣe o ní ká mú tẹnu ayé kúrò ńlá fi ṣẹ́ ṣiṣẹ́ ní bàbá tó bí mi lọ́mọ. Orun ayọ̀ là ó sùn orí ń fáwọn ẹ̀dọ̀ ń dùgbò tútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan kó dídí mọ̀dẹ̀kú rọ́jú ayọ̀ àtàláfíà tí mo ń fi ilẹ̀ sí lálẹ́ òní ni wọ́n padà máa bá yín ńgbà bá tún padà dé táàtù máa mú tuntun sọ ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹ̀sì ayẹ̀nà ẹni bá ní mọ́ bọ̀ wọn ò ní dé bá ó dàárọ̀ o ire gbàǹgbà.